ẹ kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó lọ wá sétí gbọ̀nyìn láti iléeṣẹ́ Jígí Alọ́rà ìkànnì kanìlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ Imam Abdulwaheed ni oníròyìn yìí nínú ọba 22 ìjọba kéde ojúlówó ọba 16 péré nílẹ̀ Benin ariwo sọ ní ilẹ̀ Yorùbá ipò pàtàkì ní àwọn ọba láyé wà o tí wọ́n sì máa ń pè wọ́n ní aláṣẹ kejì òrìṣà ilẹ̀ Yorùbá kò mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan kódà ó tún na ọwọ́jà rẹ̀ dé orílẹ̀-èdè olómìnira Benin pẹ̀lú oníranran ìtàn ló fi yé wa nípa àjọṣepọ̀ àti okòwò tó wà láàrin àwọn Yorùbá ní Nàìjíríà àti ní Benin pàápàá nílùú Kútọ́nù Àjàṣẹ́ àti Dahomey ọ̀pọ̀ ọmọ Yorùbá sì ló jẹ́ ọba aládé ní ilẹ̀ Benin níbi tí àpapọ̀ àwọn ọba tó wà níbẹ̀ ti jẹ́ 180 lára àwọn ọba tó jẹ́ tilẹ̀ Yorùbá láàrin wọn ni Onísàbẹ́ Onípòpò ọba Àjàṣẹ́ ọba Ìtakò ọba Ìsàkété ọba Ìlàsọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìyanu ńlá ló jẹ́ fáwọn orí adé náà àti gbogbo ìlú lápapọ̀ bí ìjọba orílẹ̀-èdè Benin ṣe kéde pé ọba aládé 16 péré ni òun dámọ̀ ní orílẹ̀-èdè náà bákan náà ìjọba Benin tún kéde pé àwọn ọba 22 yòókù ni wọ́n jẹ́ olóyè lásán tí wọn kì í ṣe orí adé mọ́ o ó tún wá fòfin de àwọn ọba aládé 22 náà láti má ṣe dé adé sórí mọ́ ní orílẹ̀-èdè náà àlàyé ìjọba ilẹ̀ Benin tó ṣe gbé ìgbésẹ̀ náà ni pé àbọ̀ ìgbìmọ̀ ìwádìí tí òun gbé kalẹ̀ jábọ̀ pé ọ̀pọ̀ àwọn orí adé yìí kì í ṣe ọba aládé láti ìgbà ìwáṣẹ̀ ó ní àwọn ṣe àwárí pé ìwádìí nípa orí ìtẹ́ wọn sì sọ lójú rẹ̀ pé ọba ìgbàlódé lásán ni ọ̀pọ̀ wọn láì ní ìtàn láéláé tó gbé ìtẹ́ wọn kalẹ̀ ìkéde yìí ló ti wá dá awuyewò sílẹ̀ ní orílẹ̀-èdè náà àwọn orí adé tí ìjọba gba adé lórí wọn sọ̀rọ̀ nípa èrò wọn lórí ìṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ ìjọba orílẹ̀-èdè olómìnira Benin náà sọ tiwọn pẹ̀lú ọba ìlú Ìtàkàn tí ọ̀rọ̀ náà kàn ọba Adérọ̀bí Òjò Ìlúfẹ́mi lóyè ṣàlàyé pé kì í ṣe ẹjọ́ ìjọba ní ọ̀rọ̀ yìí rárá o ọ̀pọ̀ àwọn èèyàn ló ń dìde tí wọ́n pe ara wọn ní orí adé ìdí rẹ̀ tí ìjọba fi gbé ìgbésẹ̀ tó gbé náà nígbà tó bá yá ìjọba sì tún máa ṣe àgbéyẹ̀wò òfin yìí tí yóò sì tún kéde àwọn ọba mìíràn tó ti yọ nípò tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọba lọ́wọ́ báyìí ìjọba kò mọ ìlú mi Ìtàkàn gẹ́gẹ́ bí ìlú ọlọ́ba ìlú Ìsàkété ní ìjọba mọ̀ wọ́n sì ní abẹ́ ìlú Ìsàkété ní Ìtakò wà èyí ni àlàyé tí wọ́n ṣe bákan náà ni ọba mìíràn tí ìjọba gba adé lórí rẹ̀ orí adé ti ìlú Ìlàsọ̀ ọba Adéwùmí Adépadàwálé ní ìjọba gan fúnra rẹ̀ mọ̀ pé àwọn orí adé tó wà ní ilẹ̀ olómìnira Benin ju 16 tó mú lọ àmọ́ ká dúpẹ́ pé ìjọba tiẹ̀ kéde pé òun dá orí adé 16 mọ̀ lára wa bí ìjọba kò bá kéde pé òun dá wa mọ̀ rárá kí la fẹ́ ṣe àmọ́ mo mọ̀ pé nígbà tó bá yá wọn yóò padà kéde àwa ọba yòókù náà àmọ́ ká tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn fún èyí tán ṣe ìjọba ilẹ̀ Benin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí eléyìí lọ́wọ́ ni o mo bẹ̀ àwọn èèyàn pé ká fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn ní tèmi mo fi gbogbo apá àti ẹsẹ̀ mi faramọ́ ìgbésẹ̀ tí ìjọba gbé lórí àwọn lọ́balọ́ba ká sàmọ́ gbàdúrà pé kí ẹ̀mí olórí wa gùn àtúntò tó fẹ́ ṣe lórí ìṣẹ̀ṣẹ̀ pọ̀ kí Ọlọ́run fún ṣe nígbà tó ń ṣàlàyé ìgbésẹ̀ tí àwọn orí adé tí ìjọba gba adé lórí wọn ń gbé lórí ìṣẹ̀lẹ̀ náà ọba Ìlúfẹ́mi lóyè ni àwọn ti lọ sí ilé asòfin orílẹ̀-èdè náà láti fi ẹ̀hónú hàn o a lọ sí assembly nígbà tí ìkéde ìjọba jáde pé báwo ni wọ́n ṣe máa ní àwọn kò mọ ìlú Ìtàkàn tó jẹ́ pé láti ayé sísà ni ìlú náà ti ní ọba àmọ́ wọ́n sọ fún wa níbẹ̀ pé ìsọ̀rí àkọ́kọ́ ni wọ́n ṣe nígbà tó bá yá wọn yóò tún kéde àwọn ọba mìíràn bíi ojúlówó orí adé nílẹ̀ Benin ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ọdún mọ́wá ìrọ̀lẹ́ Jígí Alọ́rà.
jígí aláràkẹrìnlélógún bàbá gbogbo.